She's bold, she's strong, she's a beautiful one. She could fly above the sky. She's a superwoman. I'm a Taiwo Adeyemi. I'm a Taiwo Adeyemi. I'm a Taiwo Adeyemi. Feyisara, SHARA, 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 SHARA. She's the light. Oh, she has come to stay. She could be anything she wants to be. She was dead on the Organic with me. Hello, sir. Oga. Yes, sir. Mo ti fẹ́ rí airport báyìí, sir, Oga. Mo ti súnmọ́ bẹ̀ o. Ọ̀dà ń gbà náà. Bí ma ti débẹ̀ wọ́n pè ń gbà náà. Bí ma ti súnmọ́ airport. Ọ̀dà, sir. Yes, sir. Can you lower the volume, please? Hello, Daddy. Oh, yes, I'm already on my way home. I'm in a cab, actually. But it should have been there 30 minutes before my arrival. One more time till my day now. Daddy, you know every minute is precious to me. I can't possibly be waiting. That's why I ordered a cab. You should turn back because that's an effort in fertility. Yeah, Oma call one ni ẹ̀kọ́ ni now. But you can't take the day. Next time, Mama, keep the time. I'm almost home, like I said. Yes, sir. All right, Daddy, I'll see you soon. Bye. Can you put that off? She's bold, she's strong, she's a beautiful one. She could fly above the sky. She's a superwoman. I'm a Taiwo Adeyemi. I'm a Taiwo Adeyemi. I'm a Taiwo Adeyemi. Ọkọ mi dé o. Feyisara tèmi. Ojú rẹ̀ rè. Ojú rẹ̀ rè. Wọ́n mo tún rí wẹ́rẹ́ báyìí. Olúwa máa ṣe wú o. Káàbọ̀ ọkọ mi. Ṣé dáadáa ro dé? Ṣé ò ṣe wú lọ́nà? Olúwo tún mi ti ẹ̀dùn pé mo rí ẹ. Báwo dẹ̀ wá ni ojú yín ló gúnrégé tó fine báyìí? It's you that took care of me o. Kí n ṣe? Ẹjọ́ ìgbà wo lẹ gbà wọ́n? Èṣù kankan. Bá a ṣe ríre yẹn. Ṣé n kò correct ni? Ṣebí it's you taught me and I corrected. Mama cook, èmi kọ́ ni mo kọ́ yín láwọn òyìnbó. Gbogbo rẹ̀ náà mò ń dà pọ̀. Àṣà àfi lúra wọn. Kí n tiẹ̀ bá a ṣe ríre ṣó fẹ́ gbà mú wa. Ṣó wà okay? The payment. Oh, okay. Transfer, Obviously. Ó máa fún ẹ. Ọkọ mi wo gbogbo ẹ̀kọ́ tó máa fẹ́ yín sọ̀rọ̀ yìí wọn pè gbọ́ kò pè sí. My beautiful princess, you're welcome. Daddy. Oh, Mola. Daddy. How are you about the flight? Pẹ̀lẹ́. Ọ̀gá driver, ẹ pẹ̀lẹ́.
Is this you? Good to see you. Oh, I miss you, my dear. I miss you too, Daddy. Oh. Yeah. What is so? It is so. Probably because of the flight and all the stress here. Princess me. Oh, Daddy. Ibilola. Oh, more sorry. I must have made you're keeping late nights for work. Yes, once in a while. Please, Dad. You need to be relaxing your brain by now. Yeah. You're very right. Mo ti ti check ẹnu yàrá ẹ̀gbọ́n tẹ́lẹ̀ mo rò pé ó ti sùn ni. Gbà tó paná. Soon. Need time me. I have a whole lot of work to deal with, Jerry. A lot on your table? You should be resting. Akílódé. Iṣẹ́ kí ló tún gbà? At what age, Daddy? The time is money. Iṣẹ́ kí ló ṣe? Presently, mo ti help Professor Gerard láti ṣe research kan ní Jerry. Lẹ́yìn ọdún wo ló ti kúrò ní school tó ṣe tún ṣe kìíní? Kí ló dé you graduated long ago now? I'm getting paid for it. My daughter. Okoro jowo. Once money is involved, she's ready to work. All right, that's good. Sister, pé ọ̀rọ̀ owó di. Mo lọ́rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Okay, what's that, Dad? You know, more me okay for time, Sherry. You have just a minute. I'm not going to take your time. You see, I'm quite happy and joyous with your performance in the uni, Harvard University of all. And being one of the 3 best in your set, it's a great thing. I'm proud of you. Thank you, Dad. I'm proud of you. Really, really proud of you. And you see, with the kind of knowledge Toti acquire, you experience while you were in the uni and after, I want you to do something for me. I want you to bring this knowledge down here in your fatherland and put it into practice. Okay. I've even talked to some of my friends. You know, I was able to talk to Mike, Aliko, Femi, even Otumba, and some other people. And they're all expecting you. So what I would do is to tell Niyi to make the list of all these companies and mail it to you. Then you go through it. Tell me, anyone to wish Lati Bashishe, they're all waiting for you. So, could you go to Professor? Go need. I beg your pardon? Why? But Daddy, I'm not expecting you to say this. How do you expect me to go work in another man's company when my father has his own company? My goodness, you got me there. My darling princess. Okay, you're quite right. But you see, you not losing my in charge of the administration of my company. You won't lose at the ends of affair. But you see, me feel we to balo shishenita outside your father's company. You will gather more experience. The ones you have, you impact the knowledge, everything there, you know, than... See, Daddy, I've gathered every knowledge that I need to run my own company.
You know, when I was in the States, I work offline and, online, and I just have everything that it takes to run a company. So I'm ready. All right, no problem. I agree with you, my boss. So I will talk to Nee and Daddy for them to tidy up their desk while you'll be resting. So by next month, they will hand everything over to you. Next month. Yeah. I don't need that long rest. I'm ready to start work by Monday, Daddy. How? I want to my rest the weekend here now. There's no harm in working 7 days a week sometimes. You can give me their numbers. I'll put a call through. Okay. My boss, I surrender. Thank you, Daddy. So, Monday it is for us. Okay, all right. Early loss, bye. Let me get back to my work. I mean, I think you want to also. Ma, soon. Jẹ́ ká jọ gé bẹ́ẹ̀. Àgbàlagbà lèyí, Daddy. No, mo fẹ́ kó rest kó tẹ̀ tó bẹ̀rẹ̀ ṣe. Ó dẹ̀ ti insist pé Monday wà bẹ̀rẹ̀. Ìwọ náà rest fún ènìyàn. Your rest today won't kill Professor Gerard. Off this thing, close this. I will William Wilberforce. Yeah. After you, easy, Daddy. I had too much to drink, that's why. I need the rest to Dubai. Honestly, I know that. She's the light. Oh, she has come to stay. She could be anything. So what about Chibuzo and Sons Holdings? Share it's a balance one? Yes, it's a balance one. Oh, good. Oshe. And Tibinko? Trust me on that, sir. It's been handled. Should be meaning. we can't afford to lose guard. Exactly. It's approve payment and Liberty complaints. Yay! My bad. Yeah. But don't worry, I would be on it before the day runs out. Okay. And please try and cross-check all the transactions. I will. Yeah, who is there? Oh. Okay. Wait, sir. You sent for me. Take your seat. Yeah. So, nǹkan tí mo pè ẹ́ fún ò le rárá. Okay, sir. You know Feyisara, Yes, I do. the CEO's daughter. Yes. She'll be joining us in this company. With them, I resume on Monday. But Anolodi now, that's so fast. Because him not son here, but it is what it is. Well, actually, I like ladies like that. So, nǹkan tí mo ṣe pé ẹ́ gangan ni pé kò sọ fáwọn yòókù, kàn sit right, kàn tidy up. Gbogbo ṣẹ́ wọn kàn ṣe dáadáa because we never can tell what she's coming up with. Right. Sure, yeah. Well, I know how to be up and doing before she traveled, but this is too quick. Well, there's nothing we can do about that. That will be all for now. Thank you. All right, sir. Osha Shilam accounts me alone. Yeah. The 3 accounts. Yeah. Oma Bujaman Queen. Am I worried? She normal. Okushe, well done. TV. My enjoy. That's to your duality. Oshiko. On my bones here. I am pretty sure that we all know why we are here. But before we do anything, I want someone led by the Spirit of God to give us an opening prayer. Boss, you see, I don't trust you. Someone else should do the prayer, please. Who? I prefer a lady. Officer, please do that. Sir? Yes, you do that. Okay, sir. Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah Rabbil Alameen. Almighty Allah, we want to say thank you for the privilege to gather here once again for another wonderful meeting. And we pray that you lead us and you guide us. Amen. And you allow this meeting to be a productive one. Amen. As we are starting with Bismillah, we pray that we'll end with Alhamdulillah. Amen. Amen. Thank you very much. Yes, sir. Thank you. Right now, I want each and every one of us to do a proper introduction. So, we will bear the cards. Oh, let us guys right and start. Okay. Okay. Me Akinyemi by name.
I am the direct assistant to the CEO, famously called the right hand. Thank you. Akin Talabi is the name, the manager of this great organization. My name is Nkechi Wadiora, business admin. And I am Bayo Johnson, the head of ICT, also known as Tech Lord. My name is Charles Rhodes. I'm the accountant of this great company. My name is Bosi Akenla. I am the supervisor of this company. My name is Nafisa Azim. I am the head of HR for this company. All right. Yeah, there's someone beside me. For those of you that have been working with us for decades now, you will know this person by my left-hand side. But for the new people, permit me to stand on the existing protocol. You all know me. So, but beside me, by my left-hand side, is the daughter to the CEO of this company. Please welcome with me, Miss or Princess Feyisara Olabi Josh Vivo. That's my daughter. She's not just here for visitation. She just came back from the States. You're welcome. And the main purpose of coming here is to work with the team here. She wants to join the team to take this company to the next level. So she'll be working with us now. Please, mind you, she's going to be the director now, henceforth. So she will be reporting to me directly. Not that I'm retiring, and all those petty reports will go to her and not to me anymore. So she's our boss here, okay? So, and please, mo fẹ́ kí gbogbo yín kẹ́ bá mi fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ẹ bí ẹ ṣe fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú èmi tí ẹ fi ń jẹ́ kí company kó máa lọ sókè sí. So please, for her too, I want your cooperation, all right? So, Ms. Josh Fivo, you have anything to say? My name is Feyisara Josh Vivo, like you said earlier. SHARA for short. Nice to meet you. You're welcome. Yes, really happy to see you. Oh, all right. I thought she will be addressing us for long, but you see, where you're coming from the States, you talk a little. So I am pretty sure she's going to do that in due time. Probably she wants to get acquainted with us very well. So, but without wasting so much time, I want each and every one of us to go back to our workstation. But let me, Aki, and Nafisat went behind, please. Every other person can go back to their workstation. Thank you. All right. Boss Eda. She went back to see the boss, one of Feroga. Oh, okay. And that reminds me. Please, what was the meaning of that drama that happened the other time? Drama? Alabosi nearby. She's a poor man, Please, what's the name of this girl? Oh, Feyisara. Whatever. You need to know, my name is Feyisara. Kilo Shele. She's too full of herself. What's that? Got to do so, they're bad. Yes. Kenny, Alabosi. Na you sabi. No wonder tó fi máa sọ pé ṣọ́ra fún obìnrin o. Ọlọ́run á wà pẹ̀lú ẹ. You know well. Na your bros them, all those them things they do for East, and them know well. I don't blame you. I blame myself. When they follow you, start this. See, let me tell you something. This is Miss No Nonsense. I beg. No nonsense. We too. Hey, forget about our papa status. So. Me and Nana are the same level. See, Nkechi, for your information, omi tuntun ti ru and fresh fish ti ṣe kíni, ó ti dive in. Well, Mr. Pond. Okay. Drink and snacks. Please, Wabam, get Sonje. Wait me at the boss. Follow me, please.
Miss No Nonsense Regime, Nkechi. Àfi bẹ́ẹ̀ ni pé mi ò rí obìnrin rí. Come on, set story. Do I take a great note of fine or bó ṣe ń dàgbà sí ní beauty ẹ̀yẹn wá ń jáde sí? Oh, Feyisara is so pretty. But kò tó wá ń dùn mọ́ mi nínú jù ni pé èmi ni kọ́kọ́ ni mo admire. It's not one-sided. Bó nǹkan ṣe ń wò mí, ó dà pé ó ní feelings for me. Yeah, ó ní feelings for me. Àpá ẹ̀jẹ̀. Tèmi ló máa ṣe gbẹ̀yìn. Àìtí kò fánlẹ̀ Ifá tí ń ṣẹ́. Kí ni mo sọ? Tí ó bá ń ṣe pé wọ́n gangan ò fẹ́ jẹ dòdò mi, why ṣe pé time tí mo ronú pa ẹ̀ ló ń pè mí? Tí bá ń ṣe babaláwo máa ríran. Hello, ma'am. Right away. Oh, Mr. Charles. Ma'am, you sent for me. Charles! Kí ló ṣe? No, I'm fine. Nothing. Kí ló ń ṣe bí? She sent for me. She sent for you. Yeah. Kí ni nǹkan tó wá ń rò tó gbàgbé ara ẹ sórí ìdúró bẹ́ẹ̀? Kó lè dá ni. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní company wa kó rí gbogbo ẹ̀rí kó lè dá. Ó máa dá. Ó ti gbọ́dọ̀ dá ni. Yes, come in. Yes, ma'am. Oh, Mr. Charles. Yes, ma'am. The accountant, right? Yes, ma'am. Oh, okay. So before the end of the day, I need the list of the debtors dated 5 years till date. And then also a payroll of the staff from the highest to the lowest, unfailingly. Today? Yes, please, today. Oh, okay, ma'am. You may leave. You may leave, Mr. Charles. Thank you, ma'am. Thank you so much. And you are Mr. Akin, the manager? Yes, ma'am. Okay, so also I'll be needing all the ongoing documents from all of the head of departments dated about 2 years back from you, and that will be fine. Okay. Thank you. All right. She's bold, she's strong, she's a beautiful one. She could fly above the sky. She's a superwoman. Quotation yẹn ló ti rí yẹn. Okay. Yeah. That's lovely. You know, one good thing is that anytime that I'm at initial, to what they show interest, obviously we're not a as usual. You get? Because I'm pretty sure that you will never disappoint us. Come off it now. Ibi àti ẹ ti wà ní àti ayé alálùmọ́lẹ̀. And you know that disappointment was seen in no dictionary. Yeah, I know that. But you see, ayé alálùmọ́lẹ̀ that's why ẹjọ́ máa lù mí mọ́lẹ̀. Ẹ máa lù mí mọ́ ní eruku. Èèyàn bá ní kàtà, ọmọ sí chichi. Oh, good. Well. Yeah, lest I forget, báwo ni ṣe state government now? Oh, that. You know, the good thing about it, the wípé wọ́n tún ṣe release a fund kan fún wa recently. Okay. Oh, yeah. That's good. And the job is moving on smoothly. Wow, that's nice. I can tell you authoritatively, in no time, I'm at Parisha. Wow. We'll deliver soon. October. Well, yeah, thank you. That's lovely. Yeah. Okay. Send the bill to them immediately. Forward the mail. All right, sir. Okay. Sir. And also, sir, I have responded to Fatun's complaint as regards the notice, sir.
My goodness, ṣé wọn ti gbàgbé completely? Gbogbo ọpọlọ mi mo tẹ̀ ti ní ìrántí kankan mọ́. Reason tá ṣe jẹ́ kí níyì wà pẹ̀lú ẹ nìyẹn. Ṣé pé níyì. Bí a ṣe máa rán ẹ létí àwọn kankan náà. O ní brain box mi. Àgbóyá ká pè bẹ́ẹ̀. Ọpọlọ tèmi ti yó. That's good. Brain box mi ẹ má shut down o. Mama, èwo tún lè yí torí Ọlọ́run. Èwo èmi ti. All right, sir. Okay. Èmi ti wà all right o. Mo wà all right. Ọ̀túnba ṣé wọ́n kọ́? No, I'm fine. Kéde ẹyin náà rẹ pé ń ṣe wà àbí mo pẹ́ wà. Mama, ẹ má jẹun parọ́. Nínú fruit tẹ gbé wá mo ti ń jẹ ń bẹ̀ àná. I'm all right with it. Honestly. Ẹ wo mama ẹ má ṣe yọnu eléyìí ti wà all right. Ẹgbẹ́. What's the problem? Ẹ pẹ̀lẹ́ wà. Sori mama tó bá lo 10 minutes níbí báyìí mama lè gbé odidi gorilla wá fún ẹ. Wọ́n ti barbecue ẹ fún ẹ. Èmi ló fẹ́ máa sọ ọ̀rọ̀ màmá fún. Wọ́n ready àti bọ̀ wáyú. My beautiful princess. Ọmọ bàbá ẹ̀. Báwo dẹ̀ the office lẹ́ni? I hope you are coping and you are not too tired. Tired. Tired is an understatement, Daddy. But what can I do now? We're taking Malo Sokilo freshen up. Marry later. Very nice. Nico. Oh, Wale, check one of those rooms. They will be there. Okay. All right. All right. You have a nice day, sir. Bele. You too, my dear. Bele. Allah, show mommy. How I wish. How you wish what? Báwo ni o bá ṣe dùn tó? Ó jẹ́ wípé Ọlábọ̀dé ọmọ mi ó lè wá serious mọ́ business mi. But no, not at all. Ṣe ni ó ní òun fẹ́ wá establish company tiẹ̀ that has absolutely nothing to do with my own line of business. Ọ̀túnba. Ẹ má fọmọ wọmọ. Tó bá fọmọ wọmọ wà nọkọ pa. Eléyìí tí mò ń kí mi ò ní plan pé ó máa bá mi ṣiṣẹ́ o. In fact, bó ń dé báyìí mo fẹ́ máa hand over fẹ́yìn àwọn ọ̀rẹ́ mi yòókù tó bá ní interest nínú ẹ̀. Òun ló insist pé òun fẹ́ bá mi ṣiṣẹ́ náà. That is what we're talking about. You see, èmi kọ́ mo force ẹ̀. Òun ló decide. Let me ask you a question. Bàbá, iṣẹ́ wo gbogbo ló ń ṣe? My dad. Yes. Ó mọ̀ náà àgbẹ̀ oníkòkó. Cocoa business bàbá ṣe. Obviously. John torí Ọlọ́run, ṣé wọ́n ṣe cocoa business báyìí? I am a businessman. But for crying not out loud. cocoa business. You are not a cocoa businessman, man. You are nothing but a contractor and a businessman. General merchandise for that matter. So you don't have to be selfish about this thing. Let this boy create his own path. You're right. But you know, how I wish pé tó bá dé, àti ẹ̀ lè wá change your mind there. That is my sincere wish. Oh yes. Well, bóyá kó bẹ́ẹ̀ mú energy drink coffee mix ẹ̀ because this thing is strong. Èmi jẹ́wọ́. Mo jẹ́wọ́ tí wọ́n máa ṣẹ̀ṣẹ̀ mix omi mọ́ whatever. Ọmọdé. Wàá mú. Àlọ́ àjẹkójú ẹ̀ pò yìí bíbá. Níbo? Àmọ́ ò ní gbé àtàwá fún ẹgbẹ́ China wà níta. Yeah. My friend. Ọ̀túnba himself. How did it go? Hell was revealed. Hell? I discovered a lot of hanky-panky games. Hanky-panky games? Yes. There are a lot of corruptions going on in that office. Mo notice pé àti 5 years ago ni owó ti miss ní office. Owó? Yes. Though I've not gotten to the root of it. It feels like a breeze that I can feel. But ó dá mi lójú pé everything is not right in that office. I swear to God. Tí n bá ṣe findings mi. Tí àjẹrí ọ̀rọ̀ ibá ṣe mọ́ anybody lórí. The person will live to regret it in her life. SHARA. So what is your plan for the corporate? Or let me say, for the corporates? Jail. Jail? In fact, I'm going to summon everybody. I need some explanations.
No, you can't do that. Yorùbá sọ wípé a kì í gbọ́n tó ẹni tó ń ṣọ́ ni. Do you think if you act like that, these people will confess to you? Definitely no. Okun ò kí ń wó ruru, ká wàá ruru. It's gonna be dangerous. Niyi, come off that. I've worked with international firms in diaspora, with great minds and intellect, and with a great achievement to my CV. I'm a tech and financial research guru, for crying out loud. This is nothing compared to where I'm coming from. I will show them shaggy. Feyisara, I am not disputing your record. I know what you are capable of. But trust me, the system over there is far, far different from what we have here. Naija no baby. Yes. Níbi tí olè, tí ó ti ń jàre olóhun, tí olóhun ò bá ṣọpọ̀ lọ́lẹ̀. Let me tell you something. Tí èèyàn bá jalè níbí, you just see the family of that person. Wọ́n wá máa bẹ̀, wọ́n máa pàtàn fún ẹ, ẹ̀tàn níbí, ẹ̀tàn lọ́hùn. So you have to be very smart. If you act like that, I can't parry than you. I'm sorry to say. Wait, are you saying they will kill me? I am not saying anybody will kill you. But pẹ̀lẹ́ báyìí la fi ń pàmùkúrò pẹ̀lẹ́. It is not by power, threat, or any other techniques to fẹ́ lò láti fi wá àwọn people yìí. But by sense, wisdom, la fi ń pe wèrè lọ́kọ ìyàwó. Ká lè ṣe kí ni? Ká lè rọ́nà lọ. Ó gbani mú nígùnpá, olóò ti mú. Ṣé ìwọ kò mọ̀ pé bọ́rọ̀ ló máa yọ ọmọ ẹ lọ́wọ́? Tí a ò bá tí ì mú ni lọ́rùn ọwọ́, a kì í sọ pé a ti mólè. So are you saying that I should not summon them, but get them red-handed? Exactly. That will make them more than a suspect. Okay, so what are you suggesting we do? Great. You turn them on screen. On screen? Yeah. It's a kind of private invisible CCTV. You wired all the office. With that, gbogbo ohun tí wọ́n bá fẹ́ ṣe, èyí tí wọ́n ti ṣe, ìgbésẹ̀ tán fẹ́ gbé. You see it from the comfort of your office. Oh, wow. That's such a brilliant idea. So, how do we go about it? All on me. Now I see why my father appreciates you. You're such an intelligent young man. Compliment. Whatever. Thank you for this. She's bold, she's strong, she's a beautiful one. She could fly above the sky. She's a superwoman. I'm a dire oteja, ki sheja mi. I'm a dire oteja, ki sheja mi. I'm a dire oteja, ki sheja mi. Feyisara, shara, 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 shara. She's the light. Oh, she has come to stay. Good morning, all. Welcome to today's stand-up. As you all know, this is first of its kind, but I want you all to brace up because this is going to be happening often. So, from you, what's your today's plan? Okay, today I'll be meeting with big clientels, JC's Investment and Max Corporation.
Good day, everyone. Today I'll be inspecting all the staffs. Good morning, everyone. I will make sure I supervise the project in reverse. Yeah, we've been having some glitches on our website, so today I'll be checking for some new domain. Miss Nkechi, please. I'll be taking minutes for his meeting, so I'm following him. Okay. And you, Mr. Charles? Your plan? Oh, my plan. Ow! Sorry, I just have a very sharp pain. Yeah. Can I just come see you later so I can discuss the... All right, that's great. That's okay. I want all reports submitted to my table by the end of today. All right. Thank you. You can go back to work. Thank you, ma'am. Thank you. Excuse me, please. Oh, good. What are you to pay you? So funny now. Yes, this is what I'm talking about. Thank you. Shake on Charles. Are you fine? Very fine. Oh, Betty's sunny. Yeah, we're good. Shake on. Thank you so much. You're welcome, sir. She. I'm glad you like it. Yeah, I do. Egbon, we need advising. Lórí kí ni? Feyisara. Feyisara èwo? Same Feyisara na Omonga. Feyisara. Yeah. Kí ló ṣe Feyisara? Ọlọ́run láì pé mo ti fọ́ fọ́mọ yẹn o. Mo like ọmọ yẹn, mo fọ́ kùtùkùtù. Mi ò lè sùn, mi ò lè jẹun, mi ò lè ṣe anything. Ọmọ yẹn kọ́ wà lórí ibi. Ọ̀gá ìwọ ti bá ẹ wò. Okay, so kí ló fẹ́ kí n ṣe sí ọ̀rẹ́ àbí báwo ló ṣe kàn mí? Bó ṣe kàn yín ni pé ẹ mọ̀, èmi mo ṣe máa enter ẹ̀yin dẹ̀kẹ̀rẹ̀ àgbà ní nínú game, don't say ó yé yín mẹ́rin. So bó fẹ́ kẹ́kọ̀ọ́ fún mi lọ́pọlọ, kẹ́kọ̀ọ́ yá mi lọ́pọlọ díẹ̀ tí màá lò fún mi. Kí n yá ẹ lọ́pọlọ? Díẹ̀, kò pọ̀ rárá. Okay. Ṣé o mọ nǹkan tó máa wá ṣe báyìí? Mi ò mọ̀ tó ẹnu mo ṣe wá báyìí. Wà á dìde. Wà á lọ sí ọ́fíìsì ẹ̀. Wà á wò lójú. Ṣó ti yé? Like eyeball to eyeball. Yes, lórí ìdúró ni o. Make sure pé o dúró pé ẹjọ́ ń fèsì ara yín báyìí. Ṣó ti yé? Wà á kọ́ kó ètè fún ni. Wà á dá ètè bò. Màá kìsẹ̀. Wà á dàbò. Ẹ dẹ̀ fi pé ẹ máa work. Orí ẹ ti dàrú. Ó ti yá wèrè. Come on, get out of my office! Ẹ wá kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló ṣẹlẹ̀? Kí la gbé kílẹ̀ jù? Kí ló ṣe yín? Fẹ́fẹ́ Feyisara. Ṣó gbádùn? Mo fẹ́ fẹ́. Ṣó gbádùn? Feyisara tèmi. Feyisara tèmi ń kẹ́ tí mò ń gẹ̀ tí mò ń... Má dán wò. Feyisara tí àbí Feyisara tèmi. Ó ti yé mi gan mo ṣe mistake. Ṣé mo yẹ kí n ro náà pé mo ṣe mistake tí máa bá yín fún advice? Àṣẹ nǹkan like ọmọ yẹn ẹ ti fọ́ fún. Mo ti like Feyisara kò tó like ẹ. Àgbàyà ní ṣá. Àgbàyà ńlá, àgbàyà gidi ní. Ṣé gbogbo àwọn ọmọ tẹ́ ńlá nínú ọ́fíìsì? Bí bá yín dúró, Feyisara ẹyọ kan tí mo ní mo máa love títí ayérayé mi. Ẹ̀yin tí wọ́n bá mi dùn, tó ṣe pè fún yín ni. Torí pé ó kéré ni. Èmi kéré. Yes, ó kéré ni kì í ṣẹ̀rù ẹ̀. Èmi fọ̀rọ̀ síkún bí àgbà ni. Ṣó yé ẹ? Kò sí wàhálà. Ẹ ṣe fọ̀rọ̀ síkún bí àgbà yẹn ló dáa. Bọ̀ èmi ò wá ní fọ̀rọ̀ síkún bí àgbà torí kékeré ọmọdé ni mí. Gbogbo kan tó ṣẹlẹ̀, gbogbo kọ́tà sí tí lè fi jó on my expose. Jọ kí ló fẹ́ expose o? Kí ni fẹ́ expose? Kí ni nǹkan tó ṣe tí lè fi jó? Ọ̀gá, wo jẹ́njẹ́ ẹ̀ tán, ajẹ́rìí ẹ̀ máa jọ ṣí mọ́ wa lórí ni. Yes, ṣé o mọ̀ pé tó bá ń kan ẹnu máa ń kan ètè ni? Wọ́n sọ fún ẹ rí. Tá a bá máa tú gbogbo ẹ̀ sílẹ̀, ẹ̀yin lè máa ṣẹ̀wọ̀n jù. Ṣé mo wá ẹ̀? Ẹ̀yin lè máa gba the largest part. Bó o kọ́ tá à ń pín, ẹ̀yin lè máa gba the largest part. Ṣé ibi tó ti yé lódò? Má lè ṣe yà. Àjọ ń pín ni. Ó lè lè mi àti ẹ̀ kò sí nǹkan tó yẹ largest part. Àjọ máa ṣẹ̀wọ̀n ni. Yes, àjọ máa ṣe ni. Mo ti gbọ́ 10 million naira tí mo yọ nínú account office. Tẹ́ fi ọmọ òṣì ọmọ orí burúkú yín yẹn lọ sí abroad.
John Toriolo, 6 million naira tó fi ralẹ̀. Ṣówó bàbá ńlá kú ẹ ni. Tó bá jẹ́ 25 million naira fraud. Tẹ́yìn àti àwọn Lawson and Sons ṣe bí 20% lẹ fún mi. Wà láìsẹ̀ ẹ máa lọ sẹ́wọ̀n ìyá máa jẹ yín pa ni. Lẹ́yìn ẹ tí mọ̀ kankan. Charles, èmi ni mo ń bẹ̀ sọ ló ń fọwọ́ tì mí. Who are you? Òun gbá mi báyìí. What the hell are you? Ó ti tán o. Ó tán fún yàrá ìyá yín. Ó ti kú o. Ẹ ti kú. Ó ti gbé o. Gbogbo ìgbésí ayé yín ti gbé. Màá rẹ́yìn ẹ o. Ìwọ, mo gbẹ ẹ lẹ́yìn tán fẹ́ fi gé mi jẹ. Ẹ má ìkọ́wọ́ ẹ̀ kàn mí o. Mo lè change ẹ̀ fún yín. Ẹ má ìkọ́wọ́ ẹ̀ kàn mí o. Ẹ jẹ́ ti ṣiṣẹ́ o. Ẹ ti ṣiṣẹ́. Ó ti ṣiṣẹ́ o. Ẹ ti ṣiṣẹ́, gbogbo ìdílé yín ti ṣiṣẹ́. Now get out. Kò sí wàhálà. Piccolo lóko ni. Peter Kute ni. Aṣojú olóko. Èmi ni Charles ń bá sọ̀rọ̀ ló ń fọwọ́ tì mí láyà. Ló ń pàwé mọ́. Ó ti kú. Tí ẹ ti tán òun. Kò sí bí ọmọdé ṣe lè jí dé oko tó. Iwájú báyìí ló máa bá kùkùté. Ìyẹn kéré náà. Feyisara àtẹ̀mí. Mo máa ní ká o. Ṣó jẹ́ ká gbọ́n wa ṣe mánéjà. Aṣọ́ta mi ni mánéjà. Mo tún wá lọ seek advice lọ́wọ́ ẹ̀. Ti dá. Kò sí wàhálà. Àwọn Yorùbá náà lọ sọ pé tọ́lọ́run bá ti fi ọ̀tá ẹni hàn kó lè pa ní. Kò sí problem. Ó wàhálà. Wọ́n ní ètí mánéjà ṣe. Èmi àti ẹ nínú ọ́fíìsì a máa mú nǹkan lẹ̀. Ọ́fíìsì yóò lè gbà wá méjèèjì. Èèyàn kan lẹ́gà tí lọ fún èèyàn kan ni. Gbogbo àṣírí ẹ̀ báyìí ni màá tú. Gbogbo àṣírí ẹ̀ pátápátá báyìí ni màá tú. Gbogbo àwọn ọmọ tó ti jẹ nínú ọ́fíìsì màá lò against ẹ̀. Bọ́lódà. Alákọ̀rí sọ pé òun fẹ́ rí mi. Ẹ tètè máa lọ kó tó bọ́ sọ́wọ́ ọ̀kọ̀ra. Àbí o. Wàhálà. Nofi. Nofi sexy baby. Excuse me, ẹ jọ̀ọ́. My name is not Nofi baby. Nofisat lórúkọ mi. Ẹ ṣé. Nofisat baby. Melanin poppy. What's going on? Why is your skin popping like? So yeah, for organizer ìgbà tó ń lu abíṣẹ́ because you're not only popping, you're pumping also. Please, ẹnu ẹ ti dùn jù. Àfi bí ìtajà kàrà kí ló ṣẹlẹ̀? Jọ má bí mi question. Ṣé ọ́fíìsì ti ẹ lélẹ̀? Okay, so I can't just. Why you frown now? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Lady yẹn gbaṣẹ́ lọ́wọ́ mi ní ṣá. As in, ó sack ẹ, mi understand. No, kò sack mi. Ó ní gbogbo nǹkan tí mo ṣe pátápátá pé kí n má ṣe mọ́ pé kí n má worry pé ó máa ṣe. Mo kúkú ti gbọ́ yẹn tẹ́lẹ̀. Whatever she did is not new, nothing new. Ó ti ṣe same thing same àti Nkechi. But that is total nonsense. Rubbish nìyẹn now. Rubbish bíi ti báwo? Máa wo bọ́sẹ̀ ṣá rubbish kẹ̀ kó ń ṣe rubbish now. Wọ́n ní ó wá jẹ SHARA ó lọ́jọ́ wọnú. Ṣé poná ni ó mú wà bíyọ̀? As long as yóò bá ti sáàkì ẹ̀ tó o gba query tí salary ẹ̀ ò dẹ̀ reduce. I mean ṣe bí ó ń yọṣẹ́ lọ́rùn ẹ̀ ní workload tí ẹ máa fi reduce ní now. Anyway, wàhálà ló kóra ẹ̀ sí. Ṣé bó ló fẹ́ gbé gbogbo iṣẹ́ sórí tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di jackie? Kó máa bá yìí kó gbé gbogbo company bàbá ẹ̀ kó gbé sórí kó máa ṣe gbogbo ẹ̀. Ìyá ṣiṣẹ́. Sorry, you workaholic. Back to everybody job. Ṣó fẹ́ ṣiṣẹ́ kù ni? Ṣó fẹ́ ṣiṣẹ́ kù ni? Gbé laptop mi yóò dá. Nafisat, ṣó fẹ́ ṣiṣẹ́ kù ni? Èmi ò mọ̀. A máa ti gbàyàn o. Ọ̀gá máa ti múyàn wá o. Ọ̀gá lè ṣe sàdánkátà. The regime of work.
It's terrible. I don't know why she's like that though. Mo daddy. Mo pọ́n ti vet and signature daddy nìkan ló kù kémi tó resume. But mo promise you, we'll revert our proposal. We have to follow due process. Daddy, ẹ̀yin má wà lára yín rárá. I'm promising you, tá bá revert proposal yìí, tí company yín bá kójú òṣùwọ̀n, you definitely get the project. SHARA just before. Ah. Daddy, mo ń dá yín lóhùn sir. I'm trusting you on this. Ẹ̀yin má worry, sir. I'm giving you my word. All right, Kenny, nice day, sir. I'll talk to you later. She's the light. Oh, she has come to stay. She could be anything she wants to be. Daddy, is that you? Daddy, call. Mama. Kú iṣẹ́ ọkọ mi. Yes, my kalema. Ṣé kò sí tí mo rí yín? Ó ṣí ọmọ rẹ̀ sọnù. Bí ti báwo? Líyìn koríko wájú láti gbó ti dé. Ọmọ pé ń wáyé ojú wọ̀. Ẹ wo màmá, mo wà lálàáfíà. Iṣẹ́ kan gbòmù náà ni. Èmi náà rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ lọ sùn. Bó bá ṣe tán láti jẹun wá jí mi. Kí n lè bẹ microwave ẹ̀. Ẹ má worry. Ẹ̀yin kí tí wá jí yín pé ẹ wo ṣé má fẹ́ jẹun, màá lọ sọ́tara mi. Ẹ̀yin má ṣe yọnu. Ó dá ọkọ mi. Yes, ma. Àjíire. Àmín, àmín. Àjípé o. Ẹ ṣé gan ni ma. Má jẹ́ ọ̀pẹ́ jù ṣá o. Yes, ma. Kẹ́sùn dáadáa ma. Àtúnláyọ̀. Hello. Hello, SHARA. How are you? I'm very fine, thank you. And you? I'm fine too. So, how in your office, Lynn? What can we do now? Very demanding and stressful, but we're pushing through. You can't escape that. I hope everything is in order now. Oh yes, absolutely. Everything is fine. You know, I'm trying to see you in your office. And if there is anything you want from me, please don't hesitate to let me know. Oh, okay. No wahala now. We'll be expecting you one of these days, like you said. Alright. Yeah. Yeah, bye. Thank you. Yeah, have a nice time ahead. Bye. Ooh. What was I? Sister Nkechi. Yeah? Ẹ jọ̀ọ́ ẹ má bínú o. Mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín. What is that? Ṣé mix up wà ní? What did they talk? Torí salary tí mo máa ń gbà kọ́ ni mo gbà láàárọ̀ yìí, owó yẹn reduce gan-an. You don't dey collect salary. Mo ti gba salary tèmi láàárọ̀ yìí, ó wọlé láàárọ̀ yìí. I'm not rí tèmi o, but kò complete. Èmi nìkan kọ́ nìyẹn. Mo ṣe get tèmi and my own complete. Accountant, kí ló ń ṣẹlẹ̀ now? What's happening? Why are salaries not complete? Well, content látàrọ̀ ni mo gbọ́, but I'm certain pé it's a mistake or mix-up from the account officer of the company.
So kó tó máa ṣẹlẹ̀ ni pé ẹ̀yin ẹ má náwó yín o. Owó tó send ẹ má ná. Let me just place a call through to the account officer. Why I no spend my own money? My own money complete. I no get issue. Nkechi, do not spend out of Please do. Torí mo ti ní budget for owó yẹn gan. Hello, Mr. Yola. Yeah, Carol Shawapa. Some of our staff don't complain pé àwọn ò rí complete salary wọn. Yeah. Yes. Sorry. Miss Feyisara. Good morning, ma'am. Good morning. What's the hypocrisy for? You don't need to spit anything. Oh, I know what's happening. How about you guys' salary reduction, right? I gave the order. And that's because you guys come late to work, you're not punctual on meeting, and you don't even meet up with the deadlines given to you. And it didn't get a reduction for why. And I'm sure it's in all of you's appointments letter that anytime things like this happen, there will be deduction. But, madam, I do not mean to be rude to you. Oyeke Sofumi, that's my office. I'm in the best position to do this. You should thank me instead. I was only helping you do your job. Nkechi, it's not funny. You wait. I think say you talk say, oh me too tiru. I just dey start for this office. I can't. Tí kì í bá ṣe torí ìfẹ́ tí mo ní sí ẹ ni, I know what to say. Oh my, imagine tí n bá fẹ́ràn ọmọ yìí, everything will be in order. Ọmọ tó wà disciplined and hardworking. I can't wait. Seriously, mo nífẹ̀ẹ́ Feyisara gidi gan. Ìfẹ́ ẹ̀ pa mí bí ọtí. She is the best woman for me, no doubt. Daddy, mo fẹ́ kẹ́ mọ̀ wípé kò kí n ṣe sole decision mi, sir. Oh, so decision ta ló fẹ́ jẹ́? Tiwa àti Owólabí náà ni now. Mo kúkú understand yín. Obviously. Àmọ́ Daddy, mo fẹ́ kẹ́yin náà understand mi. Ó dáa, ṣàlàyé fún mi náà. Ṣé rí policy tí ẹ̀yin àti Daddy fi jọ operate kí mi tó resume, it's unofficial. Ọ̀rẹ́ lẹjọ́ fi ń ṣe. Jọ̀ọ́ná, kí ló tún fẹ́ ká tún fi ṣe business? Èmi àti bàbá ẹ̀ jọ lọ school ni. Èmi àti ẹ̀ jọ wà ní kíláàsì kan náà ni. Bàbá bá rí ẹ̀ ní wípé èmi àti ẹ̀ jọ wà ní yàrá kan náà ni. We lived in the same room. However, ní gbogbo campus ẹ̀ bó ṣe tóbi tó, èmi nìkan lọ̀rẹ́ ẹ̀, òun nìkan náà dẹ̀ lọ̀rẹ́ mi. Mo mọ̀ pé bàbá ẹ̀ ò lè sọ fún ẹ wípé a ṣe substandard iṣẹ́ tàbí a deliver on time rí. You know what? Má jẹ́ ká bókù lọlé olóró. What I want is revert iṣẹ́ yẹn and give that contract back to my company. Pẹ̀lẹ́, ọmọ dáadáa. Sherry, Daddy, ìyẹn ò ní lè ṣeé ṣe. It's not going to be possible. Kí ni reason ẹ? In all honesty, company mẹ́ta ló ṣe dáadáa ahead of you in all ramifications. So àwọn tá award contract fún, it's just merit, sir. It's nothing but merit. Merit my foot. Kí tí ẹ ní mò ń bá ẹ sọ gan? Feyisara. Sam. Ní ìmọ̀jọ́ tá a bí àkàrà tí àkàrà fúnra rẹ̀ wá ń bímọ. Bẹ́ẹ̀ ni. Bàbá ẹ̀ tó gbé ẹ sórí
àga ẹ̀ òun lèmi àti ẹjọ́ lọ́rọ̀. Well, my dear, nonsense. Emma. Well, I didn't do anything wrong. Happy? Even kí daddy ní kí n change it, kí n gbé padà fún mi. Only possible. Everything has to be right. Tani ẹ? Èmi wà o. Mama. Èmi náà mọ̀ pé ẹnu iṣẹ́ ro máa wà. Ẹni bí nira ń jọ. Ó dáa. Kó o máa jẹ. Ṣé fruit wà? Fruit wà. Fruit nìkan ti wà okay. Fún ẹ̀dẹ̀ jíjẹ. Kó o tún jẹ lẹ́yìn búrẹ́dì jàǹjàlá méjì yóò jẹ láàárọ̀ pẹ̀lú tíì yẹn. Nǹkan mi wà tó tún jẹ lọ sí ní ọ́fíìsì wa. Mi ò jẹun kankan. You know I don't eat out. Mi ò jẹun ta. Pẹ̀lú ẹ̀ náà ló wá jẹ́ fruit ló máa jẹ sùn. Fruit nìkan ti wà okay jàre. Irọ́ o, èmi ò ní fruit kankan máa fún ẹ̀ o. Lẹ́yìn bá bẹ́ẹ̀ ro màlà tó fẹ́lẹ́ pẹ̀lú ewédú àtẹran ògúnfe. Ìyẹn ńkọ́? Ẹ má dára yín láàmú. Mi ò fẹ́ kọ̀ọ̀kan náà àwọn kan tẹ̀sán. Tí fruit bá ṣáàtì wà, ẹ bá mi gbé wá. Kó ṣe ń ṣe báyìí wọ ọmọ yìí. Ó dáa, èmi ò ní fruit kankan máa fún ẹ̀ o. Mo lọ gbé wá rẹ̀ yẹn o. Bí n bá gbé dé o máa jẹ. Kọ́kọ́ gbélé síbẹ̀ náà. Ẹni yára lògùn gbé. Hope she likes it. Kò ní kí bàbá burúkú rẹ̀ lọ gbé gift mi kúrò mẹ́. Kójú máa rẹ̀ bí gbogbo ara lókun ẹ̀. Ṣó ya wèrè ni? Ṣé bàbá ńlá kọ ẹ ló gbé gift mi tó fi jù síbẹ̀ yẹn? Ṣó gbádùn? Àṣẹ tèlé, wàláhì ẹ lé o. Mo ti máa ń retí tẹ́lẹ̀ pé ọ̀gá mi o wọ́n ní class o nǹkan kan. So tó bá ti fẹ́ show love, ṣé àwọn perfume 20 kobo, perfume òkú, ẹ fẹ́ show love fún Feyisara tèmi, ọmọ abroad, ẹ ní làákàyè. Yàrá ìjà ò ní làákàyè. Àlàyé gbé ṣọlẹ̀. Yàrá ìjà ẹ̀ ló bá wí. Àlàyé máa change fún yín o. Máa sáré change fún yín o. Ẹ má láyé pé ìran mi sínú kíní o. Tí bá pọ̀ wọn kí ló fẹ́ ṣe? Kí ló fẹ́ ṣe? Yes, tí bá pọ̀ wọn kí ló fẹ́ ṣe? Yàrá ìjà ẹ̀ mo tún sọ, kí ló fẹ́ ṣe? Yes, gbogbo ẹbí ẹ̀ yàrá ìjà bàbá lákú ẹ̀ mo sọ. Good afternoon, ma. Mumu. Very good. I had to. You didn't bring anything, madam. I brought something. The file you asked for. And what's that on my table? Madam, this bag is very beautiful. Oh, fine, gone, and it's very expensive. So, Bobo kan ló ń ta lórí Instagram. Mania, men supporting men who can ra lọ́wọ́ ẹ̀ show yẹn mo dẹ̀ feel pé àwọn obìnrin alálùbáríkà ló máa gbé báàgì pé ó dẹ̀ fine, ó dẹ̀ máa match aṣọ yìí. But torí ẹ wá ní kí n gbé fáìlì wa ni mo ṣe gbé wá. Mo á gbé sórí table báyìí. So that's why it's here. And what's the file like? That's Sure. But Mr. King, I didn't send for you. You can leave. You can leave, sir. Okay. And you too. I'd like to have my room. Okay, ma. Leave! Òun ló wà ń bẹ̀ nsìn, kì í ṣe mi. So I can't just keep questioning our authority. You see, wọ́n ní tọmọdé bá tó lọ́kọ, a máa ń fò lọ́kọ ni. And right now, mo wò pé ó yẹ kó lè wà ń bẹ̀ láṣẹ ní kó wà ń bẹ̀. Àbí tá bá rò pé okay, kò bí fit bẹ̀. Kí ló dé tí mo ṣe máa náwó tabo abẹ́ yẹn lé orí education ẹ̀ kó lè wá continue legacy mi. You see, I can't keep questioning that. Vivo! Ikọ́ tó ń sọ yìí,
kò dùn gbọ́ létí. Okay. Haba. Wá, ó dà kó ti gbà. Èmi máa ní. Èmi máa ní. Abọ́dúnrin, relax now. Kí là ń sọ lọ, kí là ń sọ bọ̀, à ń sọ̀rọ̀ pa ọmọ. Ìwọ sọ pé èmi mà ní, kí ni à ń sọ̀rọ̀ pa iṣẹ́, business lèyí. Wọ́n sọ pé èmi mà ní, ibo ni kí nìyẹn fẹ́, ibo nìyẹn ń lọ. Wá ká fojú agbára ẹ̀ ká fi yílẹ̀. Olóyè, ó wà ń bí náà, ó sọ nǹkan kan ní, àbí ṣé nǹkan tí mo sọ yóò right ni? Bọ́dúnrin. You know she's right. She is? Bẹ́ẹ̀ni, she's right. Next time tí ọ̀nà bá fẹ́ bid for contract, make it official and formal. Omi tuntun ti rú, ẹja tuntun ti wọnú ẹ̀. This is a new government entirely. Ó ti yé mi. Hold on, jọ. Ẹgbìnrin ọ̀tẹ̀lélẹ̀. Bẹ́ẹ̀ni, òun lélẹ́yìí tẹ̀ ń display fún mi. Abọ́dúnrin. Don't bother me. Wá. Ohun tí wọ́n fọ fún fèrè, ó ní fèrè fọ fún èmi. Ó ti wá yé mi o. Ọ̀rọ̀ ẹ ti yé mi. However, ẹ bá mi ń bẹ̀. Bọ́dúnrin, calm down. Abọ́dúnrin. Ma, calm down fa. Plus ẹjọ́ rí lo. Kí ló máa ń ṣe? This guy ò fẹ́ wà reasonable ni. Àti tó ń ṣe ti tipẹ́ náà. Kò yẹ kó wá ṣe sí ló máa ṣe kókókó. Hello, princess. Hey, handsome. Hi, Feyisara. What's up? I'm good. So what are you up to? I'm just working on some documents. Okay. I can see you're a lover of work. So am I. Maybe. And congratulations on the contract won so far. Congratulations to me. Congratulations to all of us. It's a win-win for everybody. Indeed. It's a new dawn for Vivo Group of Company. Of course, though. There must be a difference. Kilo expect. Any yàtọ̀ nínú ọjọ́. How so? Kilarigo. We hardly see your face around. Anyways, I was less busy upstairs, so I came into the kitchen to fix my coffee. Oh. So let me seize this opportunity to say something. You know, Feyisara, you really have to be careful in dealing with people. This is Nigeria. It's if it was already, I can understand. Enough said. Since I got back, we've not really had a personal conversation. So let me use this opportunity to know you more. Tell me about yourself. Well, Mr. King, I think your idea is okay, but I don't think it's an idea that a reputable company like ours should buy into. And what's that supposed to mean? Mr. King, are you sure you're fine? My bad. Sorry. Ma'am, just ignore him. He acts weird sometimes, you know. So let's hear your own idea. Yeah, yes. Nice one. Emiti, she researched me, so you can just check. Page 3. Oh, wow. Wow. This is fantastic. Yes, ma'am. Brilliant idea. Thank you so Mr. much. King, come take a look. This here. Can you see that? Mr. King, take it easy. Don't tear that paper. Àwa mọ iṣẹ́, a máa mú iṣẹ́ wa bí iṣẹ́ àkọ́kí lanu gbà kápádé. I'm sure this will really take the company to a greater height than it is now. Yes, it will. Column 2, what's here in column 2? Yeah, so it's actually supposed to be blank check stock. Oh, okay. That's fine. I love this. Thank you so much. I love I this. told you.
told you. I love this. Well done. This Thank is a you. job well done. Wow. Thank you. Okay, so when do you think we can start executing this? Tomorrow morning. Tomorrow morning it is. Thank you, Thank madam. you for your time, sir. Kí ni gbogbo nonsense tó lọ perform nílé? Bọ́dá ṣe ìyàwó yìí. Ó yàwó kí ni nonsense tó lọ ṣe bẹ́ẹ̀? Ṣé ìsìnwín? Ṣó gbádùn? Wà láìta tẹ bá tún try gbogbo tẹ try pẹ̀lú mi ṣe máa lù yín flat. Wọ́n bí ẹ dà. Bó lọ ti rí. Wọ́n bí ẹ kú. Ṣó gbádùn ṣá? Wá ṣé mi àti wà ní ẹgbẹ́ ni? Ṣé wọ́n ṣe ẹgbẹ́? Ẹ ti ń ṣe é. Wàhálà ìṣe torí mo ti ń pè yín ní ó ti ya wèrè nínú ọ́fíìsì yìí. Òun bá mi wá éèjì kíníkan. Èmi ya wèrè. Yes. Wàá jẹ́ kí n jẹ́ kó mọ kíníkan. Gbogbo nǹkan ní ayé ni mo fi jù ẹ lọ torí pé màá tẹjọ wà nínú ọ́fíìsì kan mi ò ṣẹgbẹ́ o. Mi ò kí ṣẹgbẹ́. Ṣó yẹ? Kó tó nínú ká wò mi ò ṣẹgbẹ́. Kí ló dé fún bàbá ẹ o? Ìwọ lọ jí intellectual property tèmi. Great. Mo fẹ́ kó mọ̀ kọ́ dẹ̀ òpònú ayé ràdà ni ẹ. Ó ti ṣiṣẹ́ o. Nínú ọ́fíìsì ẹ yànkan láti lọ fún yànkan ni. Ó ti ṣiṣẹ́ ìwọ dẹ̀ ló máa lọ. Máa lọ fún yànkan ni. Ìwọ ló máa lọ. Ìwọ. And what's the noise all about? Good afternoon, Jackson. Ọ̀túnba nǹkan ẹyọ kan ni mo kàn fẹ́ látọ̀dọ̀ tí kò ju pé kẹ́yìn lọ fi ọkàn ara yín balẹ̀ lọ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ọba tó ní sámà tó nílẹ̀ bá a ṣe fẹ́ gangan ní òrí. dà àfà ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o. bá a ṣe fẹ́ ní òrí. ojú ò gbọ́dọ̀ tì mí àfà. Ọlọ́run ò ní lójú tì wá nígbà táwa bá ti wọlé alúwà pẹ̀lú àwọn nǹkan tá a bá papọ̀ fún yín àdúrà wa ó gbà bá a ṣe fẹ́ gangan bẹ́ẹ̀ ni òrí. Ibo lélẹ̀ tí ẹ wà báyìí. Nkechi. Ọ̀túnba, ẹ kúrò lẹ́sà. Kedu. Ọdún máa sà. Sori pé mo ti ń gbìyànjú dáadáa. Yes sir. Ṣé area yìí ló ń gbé? Rárá, mo wá wo ọ̀rẹ́ mi tó ń gbé ní 3000 bẹ́ẹ̀. Boyfriend. Rárá sà. Manfriend. Rárá sà, ọ̀rẹ́ mi obìnrin ni sà. Ó dà pẹ̀lẹ́. Yes sir. Sí wàhálà. Ó máa rí nǹkan kan lákàtúntì. Ẹ ṣé sà. Ó dàbọ̀ sà. Ọmọ dáadáa. níwọ̀n ọba àgbà tá a bá ti pa gbogbo nǹkan tí a bá fẹ́ ṣe papọ̀ mọ́ ikọ̀ Ọlọ́run bá a ti fẹ́ ní òrí ṣùgbọ́n sàárà tí mo ní kẹ́ ṣe ni ẹ má gbàgbé o. Irọ́ dandan lówó orí mi ò lè gbàgbé yẹn àfà mi ò lè gbàgbé ẹ̀yin ní kẹ́ ẹ jọ ẹ bá mi ṣe àdúrà yìí dáadáa torí ojú ò gbọ́dọ̀ tì mí mi ò gbọ́dọ̀ nírú yín báyìí àmín náà ó dà bàbá ẹ ṣe àfà wọn á gbọ́. tójú òṣùọ̀nà fún yín ni. wọ́n ṣe sá. wọ́n tẹ̀ rí so mean business àbí. mo mean ẹ yẹ kó lè mọ pé rékọ́ ni mo ń bá ẹ ṣe ni mo mean ẹ gidi ni ìwọ ṣe sá èmi mean ẹ gidi ni ṣọlẹ lẹ́yìn ìwọ́nì ni mo fún ẹ red flag dẹni ṣó sì yẹ tó bá tún try nonsense pẹ̀lú Feyisara. kí ló máa ṣe kí ló máa ṣe. kí lè mi máa ṣe ìwọ kò jẹ́ ilé ẹlẹ́gbẹ̀rẹ̀ kí n kò rí ẹ pé o kò rọra rìn máa pa ẹ́ máa pa ẹ́ ẹ̀mí ẹ̀ gbé máa pa ẹ́. o bẹ́ mi létè. o bẹ́ jẹ́ ìgò ṣe. o bẹ́ mi létè. ìwọ bẹ́ mi létè. tó fẹ́ kí n tún fún ẹ ni kí ló fẹ́ ṣe. o dúró fífi máa jẹ. jẹ́ ká ṣe bí báyìí náà. Charles wọ́n kò gbé ṣe fún ẹ máa pa ẹ́. ìwọ ṣe dúró. Ọlọ́run dúró máa pa ẹ́. Mari. Wo, máa pẹ́. Ó bẹ́ lọ́wọ́ attack mi ní sá. Kò tí bá ṣe fún ẹ. Kò tí bá ṣe fún ẹ. Wàá gbà. Ọ̀fà. Báwo ni? Ṣé mo sọ fún ẹ pé kárìíra kó tó máa lọ? Má bínú, mo ti gbàgbé. Mo kó tí mo ti fẹ́ sọ fún ẹ, ó wà very important. Ọ̀rọ̀ lórí girl Feyisara yìí. Ó fi pé wàhálà ẹ̀ ti ń pọ̀ jù ni. Wálé ti pọ̀ jù. Èmi kàn wò pé mo ká cut wings ẹ̀ off. By cutting our wings, what do you mean? Eh? Okay. Why? Why king? Abáwo ló ṣe sọ̀rọ̀ báyìí náà? Sórí ìwé ìlú bẹ́yìn, ìlú máa ń kọ́ òun lọ́gbọ́n ni. Teach a lesson. Ṣé kí ló ń jọ lọ́wọ́ tí ò fi jọlẹ̀? Kí ni? Wàhálà wà o. Ojú dì mí jẹ́ pé kájọ máa lọ nǹkan tó má ṣe ní sọ fún ìyẹn.
Mo ṣe é pé kò ṣẹlẹ̀ lọ́la. Yes. Madam, this is the documentary extra. Feyisara, pay attention to me. We're having a serious conversation before this man walked in. Yes, madam, you asked for the document, and this is it. Just Feyi, I'm talking the to you. document. The document. Feyi, I'm talking. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Madam Feyisara. My Feyisara. Feyi. My Feyi. So, ó ti wà stabilized. Ẹ lọ fọkàn balẹ̀, there's no cause for alarm. A kò máa need service neurologist. Neurologist? Bẹ́ẹ̀ni, wọ́n ti overwork brain wọn. So, she works for too long. Human is supposed to rest for like 7 to 9 hours daily. But àwọn ọmọ kì í rest. Àtìgbà tó ti dé kí ló dé tẹ́yìn náà jẹ́ kó wá ṣe check up. Sherry, to be candid, it was an oversight. Mi ò rò débẹ̀. Well, I'll contact the neurologist, so there's no problem at all. She just needs bed rest. Okay. So, tí neurologist yẹn bá treat ẹ̀ tán, tó ti lo gbogbo oògùn ẹ̀. Yes. Ìjọ ṣe kò ní ṣe pọ̀ máa. No problem at all. No problem. Okay. Yes, sir. Òun náà kọ́ ṣé mo lè rí báyìí. Yes, no stop by my leading. Right. Yes, Ẹ sir. ṣé gan. Ẹ ṣé gan, sir. Yeah, thank you. Stop by my leading. Ṣé kò ṣe nǹkan tí mo rò ṣá? Mo sápamọ́ orí mi ò sápamọ́. Mo ré kọ̀kọ̀ orí mi ò ré kọ̀kọ̀. Ajá fún àpáta tó lóhun ó joyè ò ní gbangba. Ṣùgbọ́n ẹni gbangba ni mí ń wé sẹ́ni kọ̀kọ̀. Ìdígbèrè àlùkò. Dẹ́dúfàdà tó lòlú dáró. Fárúgbó. Ò bá tètè fárúgbó, ò bá bímọ re. Arúgbó bímọ tiẹ̀ má bí tèmi. Ẹ̀yin ìyá mi ẹlẹ́yẹ. Ẹ gbọ́ ohùn mi sàṣẹ. Gbogbo tí n bá wí lónìí. Kófí lẹ́bọ. Fífi ẹbọ ní gbéni. Àìfẹ́ ẹbọ ìgbéyàn. Ó ní bá fún oníkòkò. Ọmọ sáré wóúnjẹ. Ǹjẹ́ ọmọ ajẹ́bọ̀ ríwaríwà? Ẹjẹ́bọ̀ mi ó dòdì ọ̀run làgàràgà. Orúkọ rẹ̀ ti ń jẹ́. Orúkọ mi. Orúkọ arábìnrin ọ̀hún. Feyisara Awolabi Vivo. Orúkọ ìyá rẹ̀ ti ń jẹ́. Màmá ẹ̀ ti kú bọ̀. Ó dà pé mo rí orúkọ ẹnu dọ́kúmẹ̀ntì wọn kan. Arákùnrin. Ọláyẹmí Owólabí, Mrs. Ọláyẹmí Owólabí, mo rántí pé. Nana àwáwù láàlò fún. Tó! Ẹgbọ́n mi ṣàṣẹ o. Feyisara ọmọ àwáwù. Níbikíbi tó o bá wà. Kí ló kọ rẹ ti ń jẹ́? Tákì ni o máa gbọ́ o. Kó o má rojú. Kó o má ráyè. Tó o bá ti rákin. Bẹ́ẹ̀ ni kó rí. Ọwọ́ àlàáfíà rẹ dà. Ngbà. Wá rán létí. Tá a bá dénú ilé. N ó bọ̀ kọ àwọn gbólóhùn tó máa lò fún. Ǹjẹ́ o gbọ́? O gbọ́dọ̀ sílò. Má sílò. Níjọ́ tí wà tí ẹ̀tẹ́ bá fi dúrin jú bẹ́ẹ̀. Ìjọ́ náà ni o lò. Ẹ̀ẹ̀kan la sì ń lò. Tó o bá lò lẹ́ẹ̀mejì. Elérú oṣogi. Bàbá, ẹ ṣé gan. Bọ̀ ó ní nǹkan tí mo fẹ́ bi yín o. Ṣé rí lọ́fíìsì àwọn obìnrin pọ̀ ń bẹ gan. Mi ò dẹ̀ sí láyé ibi tó yẹ pé mi àti Feyisara máa ríra gbogbo gbà. Kí n tó rí ó ní àwọn obìnrin tí máa kọ́kọ́ gbáwájú wọn kọjá gbogbo ṣé kò sí wàhálà ń bẹ sà. Ọmọdé rí ọmọ ogun, ó ń pè lẹ́fọ̀. Ó rí i pé mo dárúkọ rẹ̀ sí lẹ́ẹ̀kan. Bẹ́ẹ̀ni. Mo kókó ọ̀yá rẹ̀. Torí tó bá rí gba obìnrin kò ní ṣiṣẹ́ fún wọn. Ọmọbìnrin ò nìkan ni ó ṣiṣẹ́ fún. Tó bá ti rí tó ti lò ìwọ kàn ṣẹ́jú mọ́ lápẹ́. Iṣẹ́ bá ṣe. Ṣùgbọ́n ilé ọjọ́ náà ò gbúdọ̀ ṣú. Tí lọ́jọ́ náà bá ṣú ó ní wàhálà dé. Ẹ má bínú pé question mi kò bá wa bọ̀ tó bá yẹ pé mo kàn ṣe mistake kékeré kan àbí wọn kí ló lè ṣẹlẹ̀. Àṣà ni ó jẹ́ ewé ẹ̀kú kan nù tó o bẹ́ẹ̀ lè sí lò á gànà ló fi ń ṣe ọ́. Wèrè. Ó ya wèrè ni. Hello.
Okay, I'll be with you shortly. Yes, the time is here. Feyisara is finally going to be mine. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé Feyisara nìkan ni bàbá ẹbí. Automatically tí bá ti fẹ́, èmi ni màá ní gbogbo property wọn ni. Because as the only child, òun náà máa wí gbogbo ogún fún. And whatever belongs to the wife automatically belongs to the husband. So gẹ́gẹ́ bí ọkọ Feyisara lọ́la, èmi ni mo máa di apàṣẹ, olùdarí, the CEO of this great company. Màá kọ́kọ́ lé olórí burúkú yẹn lọ́nà. Màá lọ kówó jẹ. But who am I even reporting him to? Èmi lápàṣẹ náà. Bó bá ṣe wù mí ni mo ṣe máa ṣe ìjọba mi. Kí ni ìdá? Akerekoro, ẹrù jẹjẹ, ẹrù jẹjẹ. Bàbá, ẹ jẹ́ ojú mi ṣe o. Tó, ẹnu àwọn tó. Ta. Ẹnu àwọn ta. Tú. Ẹnu àwọn tú. Oya sọ pé ó ti lọ. It don't go. It is gone. You're on. Yóò ṣí lò náà. Bí bàbá ṣe ní kí n lo gẹ́lẹ́ ni mo lò. Mi ò ṣe mistake. Wọ́n ní kí n. Ó dà kó ya wèrè ni o prof because bó ṣe rí mi báyìí ó bẹ̀rẹ̀ sí rẹ́rìn-ín bó ṣe bẹ̀rẹ̀ sí rẹ́rìn báyìí ó tún pariwo ó wá dákú. There is fire on the mountain. Look here. Iṣẹ́ tí mo fún ẹ yẹn ó máa mú ọmọ náà láti bẹ́ẹ̀ ní intercourse àjọṣepọ̀. Ó dẹ̀ gbọ́dọ̀ wá bó ṣe máa bá ní àjọṣepọ̀ láàrin ọjọ́ mẹ́ta 3 days. Professor dáìpẹ́ ọ̀rọ̀ mi ò yé yín o dáìpẹ́ kò yé yín kò ṣe general hospital lọ gbé sí o or public space tí màá ti access sí a very private ward ní ewu tí bá dẹ̀ try anything bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ní ẹ̀wọ̀n gbére ẹ jọ̀ọ́ professor. Very phenomenal. náà sọ bẹ́ẹ̀. Very phenomenal. Very phenomenal. Wo ni fẹ́ lọ sẹ́wọ̀n, right? Àwọn bíi ti báwo kì í ṣẹ̀wọ̀n ní family mi lọ ní ìṣẹ̀wọ̀n rí. Wọ́n yà wèrè family ẹ rí. Àyà wèrè náà sọ. Okay. Ó máa dà kó break record kí orúkọ ẹ lè wà nínú Guinness Book of Record. Tí o bá bá ọmọ náà ní àjọṣepọ̀ láàrin ọjọ́ mẹ́ta, you will run mad. You will be hallucinating. The spirit that directs people up, left, right, will work with you. Àwọn àjọ̀nú máa sọ pé mi rí bó ṣe ń dá, rí kí ṣe ń dá. Professor ẹni sùúrù ẹjọ́ mú bẹ́ẹ̀ nítorí lórúkọ àwọn àjọ̀nú tẹ̀ ń sìn. Ẹ fún mi ní solution mi.
ẹ má jẹ́ ìyá wèrè Akin, ẹ má jẹ́ break record yìí. Mi kí n like it máa break record tí o ṣe. Professor, ẹ jẹ́ kí n explain kọ́. Hey! Pablo, lọ́ọ̀rẹ́ fọkàn balẹ̀. Sórí lẹ́yìn ìbọrí tá a ti ṣe fún ọ. Wíwà pèsè ìpèsè ńlá kan fún ọ tó jẹ. Lọ́jọ́ méje òní ló sì jẹ. Orí odó ló sì ti jẹ pẹ̀lú. Tó bá ti jẹyún. Sórí agbe tí ń gbére pàdé olókun kò ní gbére pàdé olókun mọ́. Ọ̀dọ̀ rẹ ni ó máa gbé bọ̀. Àlùkò tí ń gbére pàdé ọlọ́ṣà kò ní gbére pàdé ọlọ́ṣà mọ́. Ọ̀dọ̀ rẹ ni ó máa gbé bọ̀. Sórí odídẹrẹ́ tí ń gbére eré ìlú Ìwó kò ní gbé lọ mọ́. Ọ̀dọ̀ rẹ ni ó máa gbé bọ̀. Bàbá, ẹ wo imagination ti fẹ́ pa mí sílẹ̀ o. Mo ti ń imagine pé mo ní 60 billion lákàntì mi. Sórí bó ṣe ń rohùn ó sì ti ń ṣe àwọn rúmọlẹ̀ wà ń bí. Bẹ́ẹ̀ ni tanstiri ni wọ́n gbé wá fún ọ fọkàn ẹ balẹ̀. Èmi ni òbónílé jàkẹ́rù bónílé èmi lò bólóde jàkẹ́rù bólóde. Ó wàá yìn mí láwo èmi ò yìn fa ifo yìn Elédùmarè nìkan là mẹ́ni ó yìn fọkàn ẹ balẹ̀. Bàbá mo fẹ́ ṣe owó yẹn sí yín sìn ṣùgbọ́n app mi ò open tí bá ti délé màá transfer owó yẹn fún yín. Kò burú abẹ́rẹ́ tó nókùn dì ní wọ tí tọ́pù tó mú wá mo dá mọ̀ dáadáa ọmọ mi ni èmi mò ń ṣiṣẹ́ fún kò sí wàhálà ìwọ máa lọ́ńtì ẹ̀ o ṣeun. Ọlọ́run ni ò jẹ́ ṣe ní Akin èmi ní pè mí fún kí ló dé tí ń dà mí láàmú ibi mo sọ fún. Hello èmi ni kí wà ń tèmi kí tèmi bẹ́ẹ̀ wá mo sọ fún ọ ẹni àwọn fún ọba jó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jó gbà àwí ìgbọ́ àfọ̀gbà ní mo ní tìka àbámọ̀ bẹnu mo sọ fún ọ kí lọ́ọ́ ló fẹ́ ṣe wo kò sí ṣíṣe kò sáìṣe kò sí àwùjá kankan lọ́rùn ọ̀pẹ àfi kó lọ rè jẹ́wọ́ ó lọ jẹ́wọ́ ni ọmọdé yìí ò mọ ògùn òǹpẹ lẹ́fọ̀ tó o bẹ́ẹ̀ lè jẹ́wọ́ láàrin ìsìn tí wọ́n ń bọ́ sọ̀rọ̀ yìí ní wàrà ń ṣe sà ó ya wèrè ó ya wèrè ni wá gbọ́ ó ní ya wèrè lásán wèrè rẹ ó jàjà láti bí ó wà ló ti mọ ya wèrè ẹnu géètì aṣọ rọọkì ibẹ̀ ló lọ jókòó sí wèrè rẹ ó pọ̀pùlà èmi mo sọ bẹ́ẹ̀ wọ́n kó lórí fóònù mi. ẹ wo Mr. Akin aláwọn èèyàn báyìí ó wà against professional but torí pé mo rí níjọ́ tí wọ́n gbé wọn wá sí ìbàmì ṣe aláwọ̀ yín àti wípé ẹ̀yin náà ṣe ọmọlúwàbí àsopàṣẹ ṣe fún mi yẹn ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó pẹ́ ẹ ṣe kíákíá ẹ jọ̀ọ́ ẹ má gbàjẹ́ lẹ́nu. mi ní gbàjẹ́ lẹ́nu Ọlọ́run ní gbàjẹ́ lẹ́nu ẹ jọ̀ọ́ má jẹ́ kó pẹ́ kò ní pẹ́ ṣé gan wá appreciate. kíákíá ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó pẹ́ ẹ ṣe gan olúwa ẹlẹ́dàá mi jọ ṣàánú mi o jẹ́ kí n lọ láyọ̀ kí n bọ̀ láyọ̀ gbogbo tí màá fẹ́ ṣe báyìí kí n ṣe láyọ̀ o kọ́ má ka mi o. What? Who is this? How did you get in here? What are you even doing here? No, No, stop it. Who is this? How did this man get in here? Mo mọ̀ wọ́n ojú ẹlẹ́dàá yín tó mo mọ̀ wọ́n. Báwo lẹ ṣe débí? Kí lẹ ṣe bí? My friend. Mo gba wájú kọjá. No, what are you doing here? Okay, thank you very much for that question. Okay. Let me explain. Sọ̀rọ̀. Mrs. Tọ́pẹ́ sọ̀rọ̀ má kó bá mi sọ̀rọ̀. No, ṣé wọ́n fò wọlé ni? How did you get in here? Yes. Okay. My friend. Your friend, lẹ ṣe. Mo wá gbàdúrà fún ni. Lẹ ṣe. I don't understand. Okay. No, okay. Security. Kò sí security. Ẹ̀wẹ̀ ní ìlú sọ ìkọ́ni. Yes. Sherry, ọjọ́ tí mo fi ojú kan Feyisara ni mo ti ní lọ́kàn mi wípé kò gbọ́dọ̀ jálè ẹni. Aya ẹni ló gbọ́dọ̀ jẹ́. Àmọ́ gbogbo bóun náà ṣe ń ṣe sí mi ó jẹ́ kí n mọ̀ wípé òun náà nífẹ̀ẹ́ mi. Ṣùgbọ́n bí ìdí ọtí Charles yẹn ṣe wá da yẹpẹ̀ sínú gàrí mi nìyẹn. Ó ti wá ń di ìfà kí n fà. Ó ti ń di ẹni yára lògùn gbé.
ó mú mi lọ́tà ó ní nǹkan tó wù mí jẹ lóhun òun náà jẹ ó bẹ̀rẹ̀ sí ní ṣe bó ṣe wù mo wá rò pé delay is dangerous òun ni mo ṣe wọ́rọ̀ kan fi ṣàdá ẹ sà ẹlẹ́dàá yín rèé o bẹ́ẹ̀ni ẹlẹ́dàá yín rèé. If I had another way, I wouldn't have gone spiritual. Spirit what? Bẹ́ẹ̀ni sá. Mo fi ọ̀kan kejì. Mo gbalé babaláwo lọ pé kó bá mi dọ́gbọ́n sí. Àmọ́ gbogbo nǹkan tí wọ́n ṣe yẹn ó wá backfire. Ló fi jẹ́ kí orí Feyisara explode. Bẹ́ẹ̀ni. Ẹ dáríjì mi. Akin. Ẹ̀sà ìfẹ́ mi. Ìfẹ́ mi. Wọ́n dẹ́ni tí mo bá wá tọrọ ọjà ẹ ṣe pé mo lè ya wèrè ẹjọ́ ẹ foríjì mi sá ẹjọ́. Ẹ má jẹ́ kí n ya wèrè ẹjọ́. Kò jù bẹ́ẹ̀ lọ. Kò jù bẹ́ẹ̀ lọ sá. Kò ṣá gbogbo nǹkan tó fẹ́ sọ jù bẹ́ẹ̀ náà lọ. Kò jù bẹ́ẹ̀ lọ. No problem. Ẹ̀sà ṣe ẹ ti dáríjì mi. Kí ni ọ̀fẹ́ bọ́ lọ́wọ́ fa? Tí n bá dáríjì wọ́n á máa ṣe sá ẹ ṣe sá. Ó mọ̀ pé bí ọmọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀. God forbid. God forbid. No. Who is there? Good day, sir. Yeah. What do you want? Chief calls for you. Chief? Yes. What? Chief calls for me? Yes. Okay, I'm right behind you. All right, sir. Ṣé imagination yóò ti fẹ́ di reality mọ́ mi lọ́wọ́ báyìí? Àìtí kò fánlẹ̀, ìfà ti ń ṣe. Tèmi bá mi ooo. Bọ́ ẹ dúró náà. Ṣé Chief lè pa mí ni? No. Chief ò lè pa mí. No, he won't do such a thing. He won't. Àbí? Akin, jẹ́ kó orúkọ rú ẹ̀. Mo fẹ́ kó ṣe ọkàn Akin sìn. Má bẹ̀rù, má fòyà, má ṣojo. Now stand and go and face him. Hey. 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 Bàbá wèrè ní bọ̀bọ̀ ìṣá. So òun náà dọ́gbọ́n sọ́rọ̀ ara ẹ̀. No wonder. Bóyá nítorí pé èmi àti ẹ̀dẹ́jọ lo iṣẹ́ fún Feyisara at the same time ló dá ọmọ yẹn lórí rú. Ìwọ bọ̀bọ̀ Charles olórí burúkú ṣé wọ́n yàn ẹ́ lé mi ni? Ṣé wọ́n yàn ẹ́ lé mi ni? Akin, ìwọ náà ti gbọ́ báyìí. Mo fẹ́ kó ṣe ìdájọ́ Charles. Akin! Sir? Actually, sir. Shut up! Ṣé o rò pé mi ò mọ̀ ni? O rò pé mi ò mọ̀? Mọ̀ kí nìyẹn, sir? Nǹkan tí wọ́n mọ̀. You will watch it yourself. Ẹ̀gbọ́n. Alpha, Bolobade. Àwọn náà ni mò ń ṣe lọ́wọ́ ẹ̀. Abeg, jaramo. Lady Feyisara ẹ̀ gbọ́dọ̀ mọ̀. Jọ. Mọ̀ kẹ̀. Kó lè mọ̀ náà, ìgbà tó yẹ pé bàbá ẹ̀ gan tó ní ibi iṣẹ́ kó mọ̀. Ṣé òun ló máa mọ̀?
Bolo ti fẹ́ mọ̀. Exactly. Exactly. But ṣé yẹn wá mí pé this is going to be our last fraud for the meantime now. Mo fi ní kó yé máa pè ní fraud mọ́ parọ́ lọ. Ẹ wo ẹ̀gbọ́n, èmi máa jẹ́ pẹpẹ tán o. Ìyẹn ò dáa gbàdọ̀ jù. Tàbá wá jẹ pẹpẹ tán kí làwọn tó ní pẹpẹ wọn fẹ́ dé bá. Èmi ò dẹ̀ wá mọ̀ o, kò kàn yé o. No, Charles. Má jẹ́ àṣẹ bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n, ṣe fẹ́ máa fọ́ ni, ṣé mo bá èmi láìkẹ̀ rẹ̀, ilé máa ń fún mi ní ginger náà, ẹ máa ṣe báyìí. Any plans ní pé máa bẹ̀rẹ̀ company very soon, náà dẹ̀kẹ̀rẹ̀. Mo ní plan mi, when I'm done with all this, I'm going to travel out. Máa jápa JPFC, ẹ má ṣe báyìí náà. Síbẹ̀ náà ó yẹ ká fi nǹkan sílẹ̀ fáwọn tó níbẹ̀. Ṣé àfi nǹkan ní táwọn náà máa dé bá? Kò kàn mí o, tó bá bá nǹkan fine, tó bá dẹ̀ bá nǹkan. Ẹnu wàhálà máa pè lẹ́ta, máa pè kí ni confirm bí o ti ṣe. Kò sí wàhálà ẹ̀gbọ́n, ara ẹ̀ náà, ó dàbọ̀. Kàn mí o. Kí ni nǹkan tó ṣe tí lè fi jó? Ọ̀gá, wo jẹ́njẹ́ ẹ̀ tán, ajẹ́rìí ẹ̀ máa jọ ṣí mọ́ wa lórí ni. Yes, ṣé o mọ̀ pé tó bá ń kan ẹnu máa ń kan ètè ni wọ́n sọ fún ẹ rí? Tá a bá máa tú gbogbo ẹ̀ sílẹ̀, ẹ̀yin lè máa ṣẹ̀wọ̀n jù, ṣé mo wáyé? Ẹ̀yin lè máa gba the largest part, bó o kọ́ tá à ń pín, ẹ̀yin lè máa gba the largest part. Ṣé ibi tó ti yé lódò? Má lè ṣe yà. Àjọ ń pín ni, ó lè lè ní àti ẹ̀ kò sí nǹkan tó yẹ largest part, àjọ máa ṣẹ̀wọ̀n ni. Yes, àjọ máa ṣe ni. Mo ti gbọ́ 10 million naira tí mo yọ nínú account office. Tẹ́ fi ọmọ òṣì ọmọ orí burúkú yín yẹn lọ sí abroad. John torí ọlọ 6 million naira tó fi ralẹ̀ ṣòwò bàbá ńlá kù ẹ̀ ni. Tó bá jẹ́ 25 million naira fraud tẹ́yìn àti àwọn Lawson and Sons ṣe bí 20% lẹ fún mi wà láìsẹ̀ ẹ máa lọ sẹ́wọ̀n ìyá máa jẹ́yìn pa ni lẹ́yìn ẹ tí mo kọ̀ọ̀kan. Charles, èmi ni wọ́n bẹ̀ sọ ló ń fọwọ́ tì mí. Who are you? Òun gbá mi báyìí. What the hell are you? Ó ti tán o. Ó tán fún yàrá yà yín. Ó ti kú o. Ẹ ti kú. Ó ti gbé o. Gbogbo ìgbésí ayé yín ti gbé. Màá rẹ́yìn ẹ o. Ìwọ, mo gbẹ ẹ lẹ́yìn tán fẹ́ fi gé mi jẹ. Ẹ má ìkọ́wọ́ ẹ̀ kàn mí o. Mo lè change ẹ̀ fún yín, ẹ má ìkọ́wọ́ ẹ̀ kàn mí o. Ẹ jẹ́ ti ṣiṣẹ́ o. Ẹ ti ṣiṣẹ́. Ó ti ṣiṣẹ́ o. Ẹ ti ṣiṣẹ́, gbogbo ìdílé yín ti ṣiṣẹ́. Now get out. Kò sí wàhálà, Piccolo lóko ni, Peter Kute ni, aṣojú olóko. Èmi ni Charles ń bá sọ̀rọ̀ ló ń fọwọ́ tì mí láyà. Ló ń pàwé mọ́. Ó ti kú. Tí ẹ ti tán òun. Kò sí bí ọmọdé ṣe lè jí dé oko tó. Iwájú báyìí ló máa bá kùkùté. Ìyẹn kéré náà. Feyisara àtẹ̀mí. Àṣẹ abẹ́ ìkà ni mo sá pamọ́ sí. Ẹ jọ̀ọ́, iṣẹ́ èṣù ni sà. Please forgive me, ẹ jọ̀ọ́. Forgive? Ẹ jọ̀ọ́ sà, ẹ jọ̀ọ́. Forgive? Èṣù ni Ọlọ́run, èṣù ni. Ṣẹ́yìn ò mọ̀ wípé àwọn ọ́fíìsì ti wà wired ni? Wired? Yeah, because first assignment Feyisara ní accountability company from 5 years back. Níbẹ̀ ni a ti rí gbogbo àwọn atrocities àti fraudulent acts tí ẹ̀yin àtàwọn staff tẹjọ́ ń perform. That was why I suggested she wired the office. Tiwa ti ta báyìí. Ó ti ta. Ó tàbí gúgúrú. Èṣù ni sà. Èṣù. Now, can you see that pé ọmọ mi ò ní any spiritual attack? Yes. It's just merely pé kò kí rest. Kò rest the brain ẹ̀. A ò ṣiṣẹ́ day and night. Kò tún ní sinmi. Òun ló fà á tó fi dèrò hospital. And thank God she's getting better. Exactly. And let me tell you something. Ṣé pé yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run? Ní dídé tó dé, kò tiẹ̀ tí ṣiṣẹ́ náà lọ jìnnà. Gbogbo nǹkan tẹ́mi ò cover láti enjoy. Within the twinkling of an eye, ó mú gbogbo ilé tẹ́ ti ń jà. Ó mú yín ṣíkún. Ó mú yín báyìí. Bí ìgbín bó ṣe yé ìgbín lọ ṣe mú yín.
Beautiful. Ṣojú ti wá ní báyìí. Èṣù ni iṣẹ́ èṣù ni ẹ̀yin méjèèjì nígbà tí mo sọ èṣù. gbọ́ inú yín ni èṣù ń gbé ẹ má wọrí ẹ dìde. Ẹsẹ̀ ẹ mọ̀ pé jẹ́ kémi wà báyìí. Do you know that disobedience is another sin? Ẹ dàgbà sókè. Don't explain. Èmi lẹ nífẹ̀ẹ́ jù as the manager of this organization. Don't you ever call me that again. Don't you ever. Ẹ mọ̀ pé ẹ dúró náà. Ṣé ẹ máa jẹ́ kèmi sọ̀rọ̀? Bẹ́ẹ̀ni sá. Ẹ dúró náà. Àwọn ọlọ́pàá yẹn dà. They are outside. Ha! Daddy ẹjọ́ torí Ọlọ́run. Ṣé mo pé gbàtẹ́ gba company ilé? Ṣé mo pé èmi gangan torí pé ẹ nífẹ̀ẹ́ mi lẹ́yìn fi mi ṣe manager? I see you as my father. I see. Can you stop touching me? Wọ́n sọ̀rọ̀ ìbàjẹ́ dáwà ó. Èdùmàrè gbà wá lọ́wọ́ ẹni tó ṣọ́ mi tá ò ṣọ́. Wọ́n sọ̀rọ̀ ìbàjẹ́ dáwà ó. Oh, the world is too dark to see. Ọkàn ènìyàn burú. Ìfẹ́ kò fẹ́ra, ìwọ̀n tara ẹni nìkan. Ọkàn ènìyàn nìyẹn. Èdùmàrè gbà wá lọ́wọ́ ẹni tó ṣọ́ ni tá ò ṣọ́. Wọ́n sọ̀rọ̀ ìbàjẹ́ dáwà ó. Káríbi tó ń dùn ọ́ kábàjẹ́, káríṣẹ́ oníṣẹ́ kábàjẹ́. Ìwọ̀n wọ́ra ojú kòkòrò dá. Yeah, the world is too dark to see. Ẹni tí a gbójú òkun lé, ìyá òjò ní àbá. Èdùmàrè gbà wá lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ni tí ó ń ṣọ́. Wọ́n sọ̀rọ̀ ìbàjẹ́ dára. She's bold, she's strong, she's a beautiful one. She could fly above the sky, she's a superwoman. Ọmọ dára ó tẹ̀jọ́, kì í ṣẹjọ́ mi o. Ọmọ dára ó tẹ̀jọ́, kì í ṣẹjọ́ mi o. Ọmọ dára ó tẹ̀jọ́, kì í ṣẹjọ́ mi o. Feyisara, Shara, 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 Feyisara, Shara, 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 Shara. She's the light. Oh, she has come to stay. She could be anything she wants to be. She will stand on the words. She's ready to take it home. Ọmọ tá a fẹ́ tí gbogbo ayé fẹ́. Abẹ̀rẹ̀ tútù lẹ́nu bí omi òjò. Abẹ̀rẹ̀ tútù abọ̀rọ̀ tútù lẹ́nu bí omi òjò. Ọmọ dára ó tẹ̀jọ́, kì í ṣẹjọ́ mi o. Ọmọ dára ó tẹ̀jọ́, kì í ṣẹjọ́ mi o. Ọmọ dára ó tẹ̀jọ́, kì í ṣẹjọ́ mi o. Feyisara, Shara, 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 Feyisara, Shara, Shara, Shara.
this. Oh, you are not alone. You've got this all, yeah. But many better can we free share.